Eminence, Reverend Mother Dr. Abimbola Esther Ajayi JP, with love from Olori Oluwadamilola Ogunbayo from Caleb University, Lagos, and her family. Iyadura, Olori Oluwadamilola has this special message for you. Happy 61st birthday to you, Mommy. You are one of my favorite people in the whole world. There is no one quite like you. And I hope your birthday is just as special and one of a kind as you are. I'm thankful for you today and every day. Do have a blessed and fun-filled day ahead, Mom. Olórí ayé Eminence Reverend Mother Dr. Abimbola Esther Ajayi JP tó lé lọ́dún. Ọpẹ́ lọ́wọ́ fọjọ́ onídé o. Àlọ́pẹ́ lọ́wọ́ fọjọ́ onídé lórí ayé Iyadura. Olúwa ẹ ṣeun. Gbìngbìnì àgbẹ̀ ọ̀gá lórí ayé Iyadura tó lé lọ́dún kan lónìí. Ìwọ ló ní ká máa tayọ ọjọ́ wa. Ìwọ ni kò mọ̀ pé ìyìn àtòkò yẹ fún. Iyadura àdúrà oníṣe ti ìrẹsì nígbà kọ̀ọ̀kan. Àbá ọ̀yọ́ àbá ọdúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba. Àbá ọ̀yọ́ àbá ọdúpẹ́. Òkú ayọ̀ òkú àjọ̀dún orí kọ́dún. Ẹ̀mí rẹ̀ yóò ṣe púpọ̀.